akẹ́kọ̀ọ́ méjì sá kúrò lóko ajínigbé tó kó àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọgbó lọ ní ilé ẹ̀kọ́ girama ní Kebbi àdúpẹ́ o. Méjì nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ girama Government Girls Comprehensive Secondary School Maga nípínlẹ̀ Kebbi táwọn ajínigbé ti jí gbé lọ́jọ́ ajé ti sá kúrò ní àkàtà àwọn ajínigbé náà báyìí o. Ẹnìkan tó súnmọ́ ilé ẹ̀kọ́ náà ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn oníròyìn. Bẹ́ẹ̀ la gbọ́ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àpapọ̀ àwọn ọmọbìnrin tí àwọn agbébọn náà jí gbé. Ó sojú mi kòró tó ní ká fi orúkọ bò wọ́n láṣìírí náà sọ pé ọ̀nà tí àwọn obìnrin méjì yìí fi bọ́ lọ́wọ́ àwọn ajínigbé kò yí òun o. Ó ní ṣùgbọ́n òun kàn fojú bà wọ́n ni láàárọ̀ òní ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Bí àwọn ọmọbìnrin méjì yìí ṣe padà yìí 23 ló sì wà lákàtà àwọn tó mú wọn sígbèkùn o. Ìjọba àpapọ̀ Nàìjíríà ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu nípa bí wọ́n ṣe rí àwọn tó ṣẹ́kù sígbèkùn náà gbà padà. Inú ìbànújẹ́ ní àwọn èèyàn Magají sí láàárọ̀ ọjọ́ ajé o. Ìró ògbọ́n lákọlákọ ló jí wọn. Malam Abdullahi, ọ̀kan lára àwọn aráàlú náà ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn. Ó ní ọwọ́ ìdájí ni rògbòdìyàn náà bẹ́lẹ̀ à ń palẹ̀ mọ́ láti kírun àárọ̀ ni. Ní nǹkan bí aago 7 àárọ̀ la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbúrò ògbọ́n yẹ́yìn lákọlákọ ṣùgbọ́n a rò pé àwọn fìjìláńtì àdúgbò ló ń wọ́de ni. Nígbà tó yá la bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn yẹn tó ń rinlẹ̀ gan-an ní nǹkan bí aago 4 ìdájí. Nígbà tí mo sì yọjú síta mo rí tí àwọn èèyàn ń sáré kúrò ní ilé ẹ̀kọ́ tí àwọn agbébọn ti pìtú náà. Bákan náà ni àwọn ó sojú mi kòró kan sọ pé àwọn agbébọn náà yìnbọn lákọlákọ ni o. Èèyàn 2 ló sì pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù ọ̀hún. Ṣáájú kí wọ́n tó wọ ilé ẹ̀kọ́ náà ni a gbọ́ pé wọ́n ti kọ́kọ́ kọlu àwọn abúlé kan tó wà nítòsí Maga tí wọ́n sì jí àwọn èèyàn gbé lọ. Ṣùgbọ́n ṣá nínú àwọn akẹ́kọ̀ọ́ 25 eléyìí tí wọ́n jí gbé sígbèkùn 2 ti bọ́ lọ́wọ́ wọn báyìí o tí wọ́n sì tán padà sílé wọn. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.